Lagelu is the first Olubadan of Ibadan. He came all the way from Ile-Ife. Nígbà tí ó sì fi fìfẹ́ lẹ̀, ó yẹ kí Lagelu ọjọba nífẹ̀ẹ́ ni. Àwọ̀ yẹn wá ṣẹlẹ̀ wípé Lagelu kankan jagunjagun ni ìkankan kọ́mọ bá àwọn bójútó Kété Ifẹ̀ ó sì rí mí jagunjagun kẹ̀. Òun direction ọmọ Oòduà lòun. Ọ̀run tọ́ tó jẹ́ the only obìnrin tó jẹ́ Ọọ̀ni of Ifẹ̀ òun ló bí Lagelu. Òun náà ló bí Olúwo. Òun náà ló b'Olúwo. So bàbá tó bí Olúwo àti Lagelu ọmọ Ọ̀rúntọ́ ni wọ́n. And Ọ̀rúntọ́ is the only obìnrin tó jẹ ọba nílé Ifẹ̀. Dòní olónìí. So by so doing nígbà Lagelu gan bínú kò lè Ifẹ̀ pé ní fún ìjọba ó wá bínú sí gbogbo wọn. Abáyọ tọ́rọ̀ yẹn fi dá gbogbo àbí òye yín tó fi dá gbogbo Kété Ifẹ̀ rú bẹ́ẹ̀ ṣe lè fẹ́ wí. Òun wá sọ pé tọ́ òun ń ṣọ́ máa lé ọmọ ọkọ Oòduà lòun Lagelu. Ìlú yìí òun filẹ̀ lẹ́ni ìyẹn Ilé Ifẹ̀. Ìlú tó wọ́n wà lọ tẹ̀dó torí Fá ti sọ fóun pé òun kó wọn lọ tẹ̀lú tòun dó tí ó sì ní sí wàhálà àbẹ́gbin òun wà lọ tẹ̀lú tòun dó. Kí láwọn àwọn ṣé wàdàn náà kan lọ́wọ́ tóbi jù ní gbogbo ilẹ̀ Yorùbá nínú Áfíríkà ọ̀nfẹ́ sí lójoojúmọ́ ni is the first largest town in the Africa. Torí àníyàn Lagelu lọ́lọ́run Elédùà wò láti compensate ẹ̀. Ó dẹ̀ ṣe bínú ó gba ọ̀nà Ìgbójàyè ló gbàbọ̀ sí ìlú Èjìgbò. Ó kàn sọ bọ́ Eléjìgbò torí pé Eléjìgbò ọmọ Ọ̀rànmíyàn ni ọmọ Ọ̀kànbí ni sorry ọmọ Ọ̀kànbí ni. So láti lè fẹjọ́ in tí àwọn ará Ifẹ̀ tí wọ́n ṣe sí Lagelu láti fi rú ẹ̀gbin yẹn láti fi kàn. Eléjìgbò dẹ̀ rán Lagelu kó má bínú nígbò tí sọ pé òun lọ tẹ̀lú tòun dó. Eléjìgbò ṣàdúrà fún ó ṣe gbogbo ẹ̀. Ó wá fi àkàsì àbúrò rẹ̀ obìnrin ó fi dọ́là fún Eléjìgbò. Eléjìgbò fẹ́ yàwó ṣẹ̀bá àwọn ará jọ wọ́n fi ọmọ àbúrò wọn ó ti bá ṣe rẹ̀ pọ̀nù. Àti bẹ́ẹ̀ kò ṣe níṣèjì Lagelu ó mọ ìsábì ó mọ ọ̀pẹ̀lẹ̀ bó ṣe jùlẹ̀ tó yàn tó wọ́n torí gẹ́gẹ́ bó ṣe yóò gé ó sì gbé adìẹ rànàtí ẹni ó gbé ó jùlẹ̀ adìẹ ní sátọ́nà wọn tí wọ́n fi dé ìlú Ẹ̀bá Ọ̀dàn tá a wà lẹ́nìí ti ṣe Ìbàdàn yìí which is àwọ̀tán ní Ìbàdàn àkọ́kọ́ o iná Ẹ̀bá Ọ̀dàn o yóò dé ibi tí igi ọdán wà kankan. So àwọn wo ni Lagelu bá nígbà tó wọ ìlú Ìbàdàn? Ó bá àwọn páńlé àwọn tí wọ́n ti condemn àwọn tí ọba bá condemn níbi Abẹ́òkúta bí Ìjẹ̀bú tí wọ́n ti condemn wọn pé kán wọgbó lọ. So ibi ìjẹ́ igbó ìpara ńgbà náà igbó pàyà. Àti wọ́n ó máa bá àwọn èèyàn ó ń bá àwọn èèyàn lẹ́rù tó láwọn ọlọ́ṣà kankan àbí òye yín ó lè tí wọ́n lépo ńlù igbó òbí wọn sáwá ni. Lagelu wá pé ogbó wọn ó kàn máa ń diwó pàṣẹ fún wọn pẹ̀lú oògùn ní oògùn mélòó ni wọ́n ní lóde Ọ̀yọ́ oògùn mélòó ni Aláàfin ní àbọ́báwo ni yóò wojú kábíyèsí Olúbàdàn oògùn mélòó wọ́n ní. Lagelu pápọ̀ straight away gbogbo wọn sọ wọn di dìdìrìn ó pé wọn sọ wọn di dìdìrìn ó sọ wọn dẹrú ẹ̀ yìí tó gbọ́dọ̀ gbọ́ lẹ́nu yín mọ́ ohun èmi lọ bá lù yìí. Lagelu ṣe kó ètè kó fà lù yìí kò jù bá ń lọ ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ bá fẹ́ lọ. Ìbàdàn wa lámìlaka ó wá bẹ̀rẹ̀ sí di pé tọ̀ Ará Èkìtì ni Oǹdó ni Ìjẹ̀ṣà ni téèdé ilẹ̀ Ẹ̀gbò tí wọ́n bá kó èrè oko wọn kódà láti àwọn tìkínísìn tí wọ́n máa ń tẹ́wọ́n àbí sìn àwọn bó wọ́n ṣe pè tẹ́wọ́n láti Benue tí wọ́n bá kó èrè oko wọn dé Ìbàdàn kò tí ì lálùbáríkà wọn àti ìta in tí ó pè wọn
so wá di pé tọ̀ kálukú wa ń kọ̀ ní wa ń kún nígbà wá dọdún kan aṣọ wa sí lójú eégún lọ́jà àbá kọ́ wá jẹ́ pé èmi Mágàjí Simple tí gbogbo ìlú ti mọ̀ Mágàjí Simple àbí nǹkan kan ló gbé eégún lọ́dún náà báwo ṣe yanu ṣé irọ́ tí wọ́n sì ń pa lóde Ọ̀yọ́ ńgbà náà àbí òye ní kété ilẹ̀ Yorùbá ni pé ọ̀run ni eégún ti ń wáyé náà bá ní báwo ṣe tú lójú báyìí Simple ní bálábẹ́ eégún Simple ní àti ti tú kẹ̀kẹ́ Simple òkìkí bá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ṣé ẹ sì mọ̀ Ìbàdàn wọn ti wá mọ̀ nájà gbogbo ilẹ̀ Yorùbá pátá níbẹ̀ wọ́n ti wá tajà wọn kálukú ti mú ìròyìn lọ bá olórí ìlú wọn látèkìtì ni láti Oǹdó ni Ìjẹ̀ṣà ni Ìbòkun ni Òṣogbo ni kankan mọ̀ ṣẹlẹ̀ ní Ìbàdàn lẹ́ni lọ́jà àbá aṣọ sí lójú eégún ẹ̀ẹ̀mẹ́tí ń bẹ lójú eégún tẹ lọ́rùn ní ti máa wá bí òye yìí Simple ní ń bẹ lábẹ́ eégún so Ìbàdàn ní kíní ẹ̀ ti ṣẹlẹ̀ ibẹ̀ làwọn ti ya bó ṣe kàn dé ọ̀dọ̀ Aláàfin ọba Àjàgbó nìyẹn lóde Ọ̀yọ́ ní Ṣàngó bá bínú ló bá pa àrokò sí gbogbo ọba ilẹ̀ Yorùbá pé tọ́ ogun àgbáyé war against Ìbàdàn òun fẹ́ gbọ́ tí ń jẹ́ Ẹ̀bá Ọ̀dàn mọ́ ìlú tẹ́ ń pè lọ́bọ̀dàn òun fẹ́ gbọ́ mọ́ Lágẹ̀lú wa yọ sí ní ti tara àti tẹ̀mí sálágbára ni spiritually ó lọ fẹ́ lọ sóde Ọ̀yọ́ lọ bá Ṣàngó ti gbàgbé ni àwa ni àwọn bàbá rẹ̀ fi ń ṣọlá ó láwọn ọba tó ń ti bá ló gba àwa ni defense general commander tẹ́ fi ń ṣègbàyà lè mú tata lè dáyán mú ọ̀rán tí pé Ọ̀yọ́ àkọ́kọ́ tú Kàtúngà ọ̀rán tí pé Ọ̀yọ́ kejì tú Ọ̀yọ́ Ìgbòho ibi Ọ̀yọ́ tí a wá fún yín tó dàgọ́jọ́ Ọ̀yọ́ àwa la jẹ́ ní peace kẹ́ nísinmi ó ní rárá Ṣàngó ní àwọn ọjọ́ fà bí Lágẹ̀lú ṣe pòórá nìyẹn ọ̀fẹ́ lóòrò lọ́fẹ́ wà ó wà dìsìn ọ̀fẹ́ rí wà gbogbo ẹ̀ wà kánàkó wà so ní kúkúrú tí Lágẹ̀lú kàn sí òkìtì káàkiri ilẹ̀ Yorùbá òun náà ti sọ mẹ́sẹ̀jì Lágẹ̀lú fún wa bá wọn Lágẹ̀lú wa nìtọ̀ àwọn ọjọ́ tẹ̀ sí bọ̀ Lágẹ̀lú ó ti nínú ifá tó dá fúnra ẹ̀ tó ti yànnà náà ṣé abọ̀kè Ìbàdàn àbí òye yín tá ń pè lábọ̀kè Ìbàdàn àbí òye yín ọ̀rẹ́ ni wọ́n jẹ́ sí Lágẹ̀lú náà fi jẹ́yè kan àwọn náà máa ń bá Lágẹ̀lú dífá máa dọ̀pẹ̀lẹ̀ yàtọ̀ pé Lágẹ̀lú náà máa ṣe pé lánìtàkàn ìnírú ẹ̀sìn ṣẹ́nasán so pé èyí mọ̀ tán tí Lágẹ̀lú ti ṣòtẹ́ ó ti mọ tí fáwí fóun òun fẹ́ tún béèrè báyìí abọ̀kè bóńjúlẹ̀ intílé abọ̀kè fi wà bàdàn ní olónìí ní Ilé Ifẹ̀ làwọn náà ti wá mọ́jọ Ìbàdàn ni yóò béèrè lọ́wọ́ wọn so ní kúkúrú nígbà wọn ju ọ̀pẹ̀lẹ̀ yẹlẹ̀ ní bá ní tọ̀ Lágẹ̀lú ó ṣe báyìí ní kàtórí orí afẹ́fẹ́ la wà mọ́ ma wọn tí wọ́n fi ṣe àkójọpọ̀ ètùtù ọdún náà bàbá tó bí mi sọ fún mi wọ́n wá ní Lágẹ̀lú wa mú wọ́n ń lo kinní yẹn àbí òye yín wọ́n fi ń ṣe mọ́gùn bọ̀ mọ́gùn torí ilẹ̀ ni Lágẹ̀lú Ifá wa sọ fún pé kó yán gbogbo àyíká ilẹ̀ Ìbàdàn pátá mọ́gùn ni so gbogbo ẹ̀ bá ti dá kọjá bí wọ́n ṣe yan ó dàbí circular road tí gọ́vnà wa Ṣèyí Mákindé ṣe sí bó ṣe rí gan ni wọ́n wá ṣe lóbìrí pó bọ̀ kí Lágẹ̀lú tó ṣe ó ti pe ará Ìbàdàn ti fan bàbá wa pé wá ẹ̀yin ará Àgbèrí ẹ̀yin ará Ìwérélé ẹ̀yin ará Ọ̀yọ́lé ẹ̀yin ará Ìwó ẹ̀ ń bá fẹ́ padà lọlé kó máa lọ o ogun àgbáyé ti dé o Aláàfin ti lóhun ọ̀gbá o pàfi tó ń bá pàbàdàn o a sì mọ̀ká tó gún yìí ó tó parí o ṣùgbọ́n òun Lágẹ̀lú òun ṣí yín lẹ̀ o tógun bá tán ilé máa padà wá sí ìlú Ìbàdàn o torí ó mọ̀ pé ìlú tòun ò ní ràn ó sọ fún wọn ó lóun fẹ́ yánlẹ̀ o Ifá lọ́ràn òun o lónìí tọ́lọ̀ ṣèrè ìní tí wọ́n bá ní yánlẹ̀ ńgbà ọ̀tẹlẹ̀ wọn lórí ilẹ̀ ẹsẹ̀ mi wú àbí òye yìí kankan ẹni tí ó bá lájẹ ara tó bá débilẹ̀ tí wọ́n bá yan àbí òye yìí jàlàwà yìí ọ̀run làlà kò lè kíje so ńgbà táwọn àjòjì yẹn wá pò ń bàdàn
àwọn tí ó lọ wọ́n lọ tán ti Ìbàdàn ṣe lé ní o wọ́n lọ pétọ̀ ọ̀dọ̀ àwọn náà lọ káwọn lọ máa gbin oúnjẹ níbi àwọn ti wá ẹni tó wá láti Ẹ̀fà Àlàyé ẹ̀rí pé àwọn bàbá wa Àríṣekọ́lá Àlàó kọ́lọ́ fọ̀rùn kẹwọ́ Ẹ̀fà Àlàyé nìran wọn ti wá bẹ́ẹ̀ ni bàbá wa Olúbàdàn Adéyẹmọ Pẹ́yìndé Ẹ̀fà Àlàyé jagunjagun ni bàbá wọn ni ẹ ti wá sí Ìbàdàn tí wọ́n fi di Ìbàdàn àbí èyí ṣẹ́tìrásán ẹni tí ó lọ nígbà àwọn lọ àbí òye yín tọ̀ Lágẹ̀lú sọ pé tọ̀ òun fún wọn 7 days lẹ́yìn 7 days ìjọ keje yẹn àwọn tí ó dúró nù pẹ̀lú Lágẹ̀lú pé tọ̀ ẹ̀yẹ ló ń bó lè jẹ kó bó ń lé mu ó yẹ rí àjọjà gun ni àjọjà lájàyè wọ́n wá dúró ti Lágẹ̀lú fi wá ṣèpèsè yẹn ó wá yan ogbó Ìbàdàn round gbọ̀ yan round ṣe àpé Ifá tó fún láǹfààní láti mú expansion iye ilẹ̀ tó fẹ́ mú ni ọ̀yàn kọjá Fìdítì ìlú ara ìlú Ìbàdàn ni ẹ pè lọ́wọ́ onífìdítì Àbáláfíjíó tálàfin ń lù control lẹ́yìn táwà ń jẹ́ kọ́ control ṣẹ́tìrásán tèdè jáyè tèdè tí ọ lọ lẹ́yìn sẹ́yìn lọ Abẹ́òkúta control ẹ̀ dé kọjá àlùgùn so ilẹ̀ Ìbàdàn débẹ̀ ayé èbó wọn sùn tí wọ́n sọ di Bàkátàrí àbúrò mi yé yín bẹ́ẹ̀ lọ nígbà Lágẹ̀lú yánlẹ̀ tán ogun Aláàfin bẹ̀rẹ̀ mú ò lè wọ̀lú Ìbàdàn o wọ́n wá dẹ àwọn ẹran wọ́n ti àwọn ẹran wọ́n ti wọ́n wájú wọ́n lé wọn sórí àlè tí Lágẹ̀lú ti ba lè yẹn wọ́n kúrò lórí Circular Road yẹn ẹ ti gẹ́ Circular kìíní yẹn wọ́n bá rí pé lójú ẹsẹ̀ lè gírí ó máa wọn ẹran wọ́n ní ọ̀nà wọn ni ó kù wọ́n tún mú lára àwọn ẹrú wọ́n ti bẹ́ẹ̀ wọ́n rí pé wọ́n kú ogun tí Lágẹ̀lú tí Aláàfin ní káwọn wá pa Ìbàdàn rùn ọ̀rọ̀ ni o ibi ọ̀rọ̀ Àpáta Màjá ti jáde nù ọ̀rọ̀ abẹ́ àpáta ìnoríkì Lágẹ̀lú ọ̀rọ̀ Àpáta Màjá tó ti jáde nù ni wọ́n jagun fún 3.5 years ogun ọ̀wọ̀ Ìbàdàn in a nutshell after 3.5 years tó pé gẹ́rẹ́gẹ́ ṣe pé oúnjẹ tí Ìbàdàn ní nínú ìlú ṣe pé wọ́n lè jáde lọ ó jẹ mi ó sì wọlé ó jẹ mi ó lè wọlé torí Lágẹ̀lú ti yánlẹ̀ ṣẹlẹ̀sán ìyẹn ti wá mú oúnjẹ ti tán Lágẹ̀lú fi wá kó àwọn bàbá wa tí a jọ lògbà okun àlọ́ orí òkè Igbó Òkè láwọ̀tán okun àlọ́ Igbó Òkè igbó ẹ̀ ló ṣèfù wọn wọ́n wà nù igbó yẹn nígbà tí òṣò ń jẹ mọ́ wọ́n ń jẹ òro wọ́n ń jẹ ìgbín tútù wọn ò sì gbọ́dọ̀ dáná torí pé kálàfin bí lè believe pé àwọn ogun tó ń ràn wá o wọ́n ti pa Ìbàdàn run o ngbò tó time ní Ifá sọ fún Lágẹ̀lú pé tọ̀ kó lọ tú Oǹdè yẹn so that kí àwọn àjòjì lè padà máa wọ Ìbàdàn torí àwọn àjòjì yẹn náà ara ti múlé pé ìlú táwọn filẹ̀ láti bí ọdún 3 àbọ̀ káwọn tiẹ̀ lọ wò bí Ìbàdàn sí yẹn exist láti padà Ifá jẹ́ oyè bẹ́ẹ̀ pé ó ti mú wọn òǹgbẹ Ìbàdàn ti ń gbẹ wọn ó tún wá sọ tí ó ṣe ètò ní sọ lórí afẹ́fẹ́ Lágẹ̀lú tó ṣe ńgbò ṣe ó fi tú ilẹ̀ tọ́yán yẹn níbi tí màá pẹ́ ni màá gbẹ̀ wà tí wọ́n bá yẹ́lẹ̀ àmọ́ àwọn tí wọ́n lè lò tẹ́ pé tọ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Elédùà ṣeun so òun ló lárẹ mọ́ òun ló ní gbogbo jọ́rọ̀ mi ti yé yín àpàdé àlùdí ó yé wa so ní kúkúrú bí Lágẹ̀lú ṣe tú kinní yẹn bóyá tú báyìí bẹ́ẹ̀ ni ìlú bá tún bẹ̀rẹ̀ ṣe kún sí ó wá di pé wọ́n ṣe ń lọ ọ́fíìsì ti Lágẹ̀lú ní orí òkè Àwọ̀tán yẹn ní Igbó Òkè Lágẹ̀lú so ibẹ̀ ni Lágẹ̀lú ti wá dàgbà ti dògbó ogun nígbà tí ìlú tí wọ́n títí àwọn ọmọ ogun Ṣàngó wọ́n padà lọ jíṣẹ́ fàràdì ìrànwó pé tọ̀ Lágẹ̀lú àwọn orí rẹ̀ gébèlè tàṣe ìka rẹ̀ bọ́rọ̀ ní òkùtẹ́ ìyá àwọn ọ̀rọ̀ lọkùnrin Àpáta Màjá Lágẹ̀lú wá fíjì tòun lálẹ́ àná pẹ̀lú ohun tó ti kún sí Aláàfin dẹ̀ ti fáwọn ẹlẹ́bùn àwọn ẹ̀ ti jáwọ́ ogun Ìbàdàn tí ó ń kún sí Lágẹ̀lú wá rọ arọ́bí tí jẹ́ àṣàṣì ọwọ́ arọ sí Aláàfin Ṣàngó
ó ní ọba kòso ó so ó pokùnso. Aláàfin pokùnso ó síjú Olúbàdàn ó pokùnso ó so dànù ó kú dànù ó gbé nǹkan jẹ ni ó so lórí igi àyàn ń bẹ ní Kòso Ọ̀yọ́ lẹ́nu ó so dànù so kò sọba tó gbójú ojú Olúbàdàn torí ìmùlẹ̀ ní àbí òye yín mọ̀nàmọ́ná gbọ́dọ̀ síjú ẹni tí ó pa Ìbàdàn ní alágbára ilẹ̀ Yorùbá torí tí àwọn ìmẹ̀sí ilé ni Èkìtì Pupa ni àbí nǹkan tí wọ́n bá kẹ́fín àwọn Fúlàní wọ́n ti ránṣẹ́ sóde Ìbàdàn ìsàkọ́lẹ̀ tí Ìbàdàn gan gbà ó ju ta Aláàfin lọ kódà ń gbàna gbogbo àwọn Aláàfin tí wọ́n sì wà fún Aláàfin Ṣàngó àti including Aláàfin Ṣàngó ìsàkọ́lẹ̀ wọn tí wọ́n gbà lọ́dọọdún wọ́n dá méjì ni wọ́n kàkàkà wá f'Olúbàdàn wọ́n sọ̀rọ̀ àkọlẹ̀ fún wa ṣàwálà ń jẹ́ kí wọ́n exist lọ́lọ́run lò láti jẹ́ kọ́ Ọ̀yọ́ exist Ọ̀yọ́ ò bá ti parun gbà Kàtúngà ti parun tí Ọ̀yọ́ Ìgbòho ti parun láti sí jọ́ Ọ̀yọ́ Lágelú wò pé a ṣe àwòrán àwọn Ìbàdàn bá dìde ọmọ ìyá wa ni wọ́n bí ọmọ ọ̀run tọ́nà ni ó bí Ọ̀rànyàn abẹ́rẹ́ mi yé yín ní ọ̀run tọ́ tó jẹ́ the only obìnrin tó jẹ́ Ọọ̀ni of Ifẹ̀ níjọ́ ọmọ nǹkan náà ni kò sí relationship yẹn ló jẹ́ pé ọmọ ìyá wa l'Ọ̀yọ́ abẹ́rẹ́ mi yé yín àwọn ni wọ́n ń yà àwọn tí ó mọ̀ tán tí ó yé ọmọ ìyá wa nìwo àwọn ni wọ́n ń yà ọmọ ìyá wa nífẹ̀ ibi bẹ́ẹ̀ wọ́n fi bí Lágelú àwọn ni wọ́n ń yà àwọn tí wọ́n ń yà so Yorùbá gbọ́dọ̀ wà lọ́kan pàápàá tọ́lọ́run tó wá fi irú bàbá wa Ràṣídì Ládọjà kábíyèsí o tó wá fi tọ́ wa lọ́rẹ ní àsìkò yìí gbogbo báyẹ kó rally round mi ni kò sí tí ó béèrè lọ́wọ́ ààrẹ táàrí ò ní ṣe torí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀rẹ́ rẹ ni ọ̀rẹ́ Ládọjà ni àbúrò Ládọjà ni ọmọ Ládọjà ni kọ́líìgì wọn ní National Assembly nígbà sẹ́nitọ̀ ẹ̀dẹ̀ ntẹ́bá dẹ̀ bóyá gbà náà Aláàfin Ọ̀wọ̀ Adé wà ní secondary school so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run so àdúrà wo gbà kò jù bá ń lọ Ìbàdàn ní bàjẹ́ orúkọ mi náà ni Mọ́gàjí Ahmed Abíọ́dún Adéyẹmọ popularly known as Mọ́gàjí Simple ṣe gan pẹ̀lú gbogbo èèyàn tí ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ bàbá Simple nìyẹn ṣe gan thanks so much. A kú ìlú wa lọ́tún lósì o gbogbo èèyàn ti mọ̀ yín látún lósì tẹ́lẹ̀ náà ẹ jẹ́ káwọn èèyàn tún mọ orúkọ yín dáadáa sí lẹ́ẹ̀kan sí ẹ̀jẹ̀ tó rọ Mọ́gàjí. Orúkọ tèmi ni Mọ́gàjí Ahmed Abíọ́dún Adéyẹmọ popularly known as Mọ́gàjí Simple Mọ́gàjí lóòsà ayẹyẹ Ìbàdàn ó ga ọ because a rí pé gbogbo Ìbàdàn lọ́tún lósì lásìkò bàbá Ládọjà òkè òdìgbò Ìbàdàn ń lọ bá a ṣe ń ráwọn èèyàn lọ́tún lósì gbogbo àwọn foreigners everybody gbogbo ṣe àwọn wá sínú ààfin tó ń wá síbí tó ń wá pé tó tún wá ń gbọ́ ìmọ̀ràn lẹ́nu bàbá kí ló jẹ́ tí gbogbo ṣe di pé bàbá wọn ṣàǹtọ̀ bàbá wa kí ló dé ná kí ló le tó bẹ́ẹ̀. ẹ ṣeun ìrírí ni àwọn bàbá wo ní ìrírí wọn ń pè lágbà ìrírí ni àti ṣe wọn pẹ̀lú ìwà wọn tó dáa òun ni ṣé à pé ní is a business mungun so tẹ́ pé Ọlọ́run kẹ́ wọn ní ẹ̀ bá lóun lówó tó bá lówó bíi Ládọjà ayé ẹ̀ mọ̀ ti dáa ayé ẹni náà ti dáa ó ti dáa is a trillionaire. We all know he's a trillionaire so he's a businessman. ẹ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo èèyàn lọ́tún lósì bí president ṣe ń pọ́n ọ lé ní gbogbo èèyàn ń pọ́n ọ lé làwọn bá ń pọ́n ọ lé but àwa rí nǹkan kan tó ń lọ lọ́tún lósì lórí ayélujára lọ́tún lósì bí bàbá wa Aláàfin bọ́n ṣe ń ṣe sí kábíyèsí bí kábíyèsí náà ṣe ṣe sí wọn ṣe é pé èyí lára àwọn Mọ́gàjí tó strong nílùú Ìbàdàn ẹjọ́ kílẹ̀ náà rí sọ̀rọ̀ yẹn sà. ẹni ọ̀rọ̀ yẹn ṣe tí à ń gbàgbé ẹ̀ ń gbàgbọ́ ọtí ṣe à pé Chief Akeem Ọwọ́adé so tó jókòó sórí àpèrè Aláàfin lónìí ìrírí rẹ̀ òkun tó Ọlọ́run ò sì bùn ní wisdom torí tọ́lọ́run bá bùn wisdom yóò mọ̀ pé ká má sọ nínú tilẹ̀ Yorùbá pé àṣà Yorùbá péyàn ń bọ̀wọ̀ fún aṣáájú
nínú ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kristẹni tí mo mọ̀ dáadáa Ànábì Muhammad sallam á ní ṣàdúà fún mi kí n ṣàdúà fún ẹ tánàbí bá ṣàdúà tó túyàn ẹ lẹ́tàn yóò ní wọ́n náà ṣàdúà fẹ́mi náà bàbá ò ní fẹ́ kó lọ á tún ní kó káwọn náà òun náà tún fẹ́ ṣàdúà pé gbogbo wa Ọlọ́run fún ní anointing ẹ ṣeun ló fún lẹ́bùn bóyá tó bá ṣàdúrà fún mi lẹ́mí mi ò fi gùn sí so nínú iṣẹ́ rẹ̀ ìyẹn bẹ́ẹ̀ so Ọlọ́run ò fún Chief Owóadé Akeem Owóadé kò fún ní wisdom kò kún tó kún so I will call him an opportunist tọkàn bá rẹ̀ lórí àpèrè yẹn torí pé ẹni ẹ wo ti ẹ̀sìn Islam tí mo tọ́ka léhùn Ọlọ́run ní ká pọ́nra wálé àwọn bàbá wa tún wá sọ ńlẹ̀ Yorùbá pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi túlẹ̀ ẹ̀fẹ̀ ilẹ̀ Yorùbá ní lápapọ̀ so nínú culture Yorùbá Yorùbá kò fẹ́ràn ẹ̀ tí ń ṣègbéraga ká tó wá sọ pé Ọlọ́run Elédùmarè Sàtíà tó ṣẹ̀dá wa ó ṣépè fún gbéraga ẹ rí i pé Luciferi tíjọ́ tó jẹ́ Satan èṣù ìgbéraga ló ṣe sọ́lọ́run onígbàkejì Ọlọ́run kọ́lọ́run tó járáǹkẹ́ so by so doing èmi ó kàn rọ̀ torí àwọn bàbá wa máa ń pòwe kan wọ́n ní owó a máa gùnyàn ipò a máa gùnyàn ògùn a máa gùnyàn àbúrò mi ò yé yín ó yé mi sà ṣùgbọ́n mọ́nàmọ́ná ò gbọ́dọ̀ sí ju ẹni tí ó pa o téèyàn mọ̀ pé ní yìí ó lè kódà ó jù mí lọ lọ́jọ́ orí ó lè sún mi jẹ ọtẹgbẹ́ bàbá àwọn tó lówó tó ní gbogbo international status èwo la fẹ́ sọ ẹ jọra wọn lọ so tìjàkadì kọ́ so ṣé bàbá Ládọjà tẹ́ pé Olúbàdàn wa bàbá wa ẹni ọlá yẹ tó yẹ pé Ọlọ́run ló dìídì sàlẹ́sà kábíyèsí o wọ́n ti ṣe gómìnà rí wọ́n ti ṣe sẹ́nítọ̀ rí wọ́n tún wá dọba àìmọye èèyàn ló ti tara Ládọjà ṣe oríire káàkiri let me say nationwide. iṣẹ́ wo lára wọn. thank you irú Jendor tó contest governor lẹ́kọ̀ọ́ recently yẹn ó sọ categorically last year ìgbà tó mú ìyàwó ẹ̀ wá láti wá kí Olúbàdàn ó sọ lójú gbogbo pé kábíyèsí ló sọ òun di tó ń dà lẹ́nì bàbá òwò kékì sí ọmọ Ìbàdàn Jendor ṣé wọ́n mẹ́kọ́ ni bàbá òwò kékì sí ọmọ Ìbàdàn ó ní telephone conversation lásán ni bàbá fi tún ayé òun ṣe tó ń fi di bílíọ̀nìà lẹ́nì tó ń fi dolówó lẹ́nì nírú wọn bẹ́ẹ̀ àti irú wa iná àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tá a ṣe bẹ́sìn káwọ́ tá a ṣẹ̀rú ẹgbẹ́ wa ọlá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ni His Excellency Senator Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà kábíyèsí ó yàtọ̀ sí èèyàn tó yẹ pé kan èèyàn tí ara ẹ̀ dìde tó máa ó tẹ òkè. ó yàtọ̀ èèyàn mélòó ló ti ara Akeem Owóadé dìde Akeem Owóadé àbúrò wa ni tó wà lórí ẹ̀pẹ̀ Aláàfin lẹ́nì àbúrò wa ni ṣe understand so àbúrò wa ni we thank God kódà ní jọ̀hún tó bá wá sí Ìbàdàn tó bá wá sílé Ládìgbòlù ní Abẹ́bí tẹ́ bá gba òkè páàdì wọ Abẹ́bí àbí òye yín ẹ béèrè dèní olónìí ẹlẹ́nlọ́ní Ládìgbòlù l'Abẹ́bí 3 story ọwọ́ àwọn amú méjì ní Ládìgbòlù ló ti ralẹ̀ gbogbo àwọn ọmọ Ládìgbòlù tí wọ́n jẹ́ gbọ́n Akeem Owóadé bíi Bashiru Ládìgbòlù Fatai Ládìgbòlù gbogbo wọn bẹ́ẹ̀ Bashira gbogbo wọn yẹn wọ́n máa ń mú Akeem lẹ́yìn wá tí wọ́n bá wá látọ̀yọ́ wá bá bàbá Ládìgbòlù celebrate birthday wọn ni so bàbá yẹn tí bàbá yẹn dẹ̀ fi gbé ń bàdàn táwa mọ̀ o Alhaji Bashiru Ládìgbòlù àgbà
èèyàn gidi bàbá ni wọ́n. dáadáa ni èèyàn gidi ni wọ́n àwọn àtọmọ wọn gbogbo wọn àjọ lọ Àlàáfíà nursery school ní Mọ́kọ́lá ni Mọ́kọ́lá. that was 1967-68 fíìmù màmá Bọ́lárìnwá ẹ ṣeun that is the first nursery and primary school in Africa in Africa yeah. so Àlàáfíà school Street. tàjọ lọ nìyẹn gbogbo àwọn ọmọ Ládìgbò lò so but kí mo ẹ fà ọ ni pé òun là ń ròyìn wọn yìí àwọn ọmọ yẹn ibi tí wọn bá ti ń gbọ́ mi àwọn tó wà ní Canada wà nù wọn láwọn Bashiru àwọn Fatai gbogbo wọn ti dèèyàn ńlá àwọn náà ti ibi wọn ti over 60 years nísìn ẹ̀gbọ́n wọn jẹ́ Fákímọ̀ Wádé sọ́dọ̀ mi ti yé yín kó tó di pé àwa àti Bashiru kékeré tá a tuntun wọn jẹ́ wàá lọ sí Ẹ̀gbá Ọdẹ́dà high school ní Abẹ́òkúta so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó là ń sọ nítàn yìí so àwọn aláṣepọ̀jọ ni àwọn bàbá wa nígbà yẹn lọ́yọ̀ọ́ so but òun ò mọ̀ tán kò sí ìlàkàì rẹ̀ ò sì kún tó torí tó bá kún tó yóò mọ̀ pé Aláàfin tó síjú wo Olúbàdàn rí òun ni Aláàfin Ṣàngó ìgbà yẹn Aláàfin Ṣàngó lásán sí lójú eégún lọ́jà àbá tAláàfin Ṣàngó ní òun ò fẹ́ gbọ́n tí ń jẹ́ Ìbàdàn mọ́ pé kán lọ pa Ìbàdàn run ọwọ́ sẹ́ẹ̀tì ogun Yorùbá ó pàrokò sí gbogbo àwọn ọba Yorùbá Ìbàdàn ti báwo jẹ́ o ìkànkàn at the end of the day wọn ò rí Ìbàdàn kọ̀ǹkà ibi ńlá wàdó ní olónìí Aláàfin Ṣàngó padà bínú sóní ó pokùn so ìjà Ìbàdàn náà fi pokùn so òun náà fi sọ pé ọba kò so ọba so níjọ́ tAláàfin Ṣàngó tó síjú wọ Lágelú tó síjú wọ Olúbàdàn olóore rẹ̀ ìjọ náà ni àbí òye yín lẹ̀tẹ̀ ti bá òde Ọ̀yọ́ lẹ̀tẹ̀ ti bá wọn sí Lágelú tó lọ bá pé tógun tí a jẹ́ àtún àwò bá ṣe ni ó ní rárá o kò ti báwo jẹ́ kankan òun fẹ́ gbọ́n tí ń jẹ́ bọ́ọ̀dàn mọ́ nígbà náà Aláàfin ní kí wọ́n sá lọ jẹ kókun lọ jẹ Ìbàdàn run ó ní ẹ fi ń pin Lágelú ọ̀rọ̀ àpátamàjà wọn ò rí Lágelú pa wọn ò rógun Ìbàdàn kó fún 3.5 years fi jagun ogun Ọ̀wọ̀lú Ìbàdàn àwọn wọn para wọn torí Lágelú ti yánlẹ̀ kó tó di gbógun bẹ̀rẹ̀ ó ti yán ògbódì ìlú tọ ẹ̀yin tẹ́ bá fẹ́ jáde ẹ jáde ńlú o ẹ lọ bí ẹ ti wá o ẹ̀yin tẹ́ bá sọ pé ẹ dúró tẹ́ jára wa tájọ jagun ẹ dúró bí Lágelú ṣe ó ṣe bí circular road. so Ìbàdàn ti pẹ́ tó ti máa ń kó àwọn èèyàn jọ lọ́tún lọ́sì bó ṣe rí nu àgbáríjọ jagunjagun ni irú àwọn bàbá tí wọ́n ń sìn Ìkòyí láti wá Ìbàdàn ọmọ Ìkòyí ni wá. torí àwa náà tá à ń tí ta fi Abẹ́òkúta la wa Ìbàdàn náà bí wàá sí ládàgbà ẹ ṣeun ẹ mọ́ra wọn wá dé exactly ẹ mú wa gan dáadáa. bí Ìbàdàn ṣe rí nu bó wá ni so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bọ́kún mẹ́fà ni pé Aláàfin tó ṣojú wo Olúbàdàn rí olópokùn so yẹn ó bínú so wọn lọ́ba kò so tẹ́ bá dé kò so lọ́yọ̀ọ́ ọba kò so ó so lórí igi àyàn Aláàfin so sí ó bínú kú ni nígbà tí ó rí Ìbàdàn kọ̀ǹkà táwọn ẹni agbára àwọn ọ̀ka o àwọn ọmọ Ìbàdàn ti ṣe ẹ̀sìn so kò sí táwọn fẹ́ ṣe o Aláàfin ní ẹni kẹ́ lọ jẹ̀bi kárùn Aláàfin bínú èdè ní ó bínú so ni so kẹ́lẹ́ yìí náà kò caution kó pèrè ẹ̀ wálé because èmi ò like ẹni tó bá ti ga àbí òye kí n gbàdúrà kó wálẹ̀ no it's not my nature mi ń bínú síyàn tọ́lọ́ bá dá ẹni tó bá wà lókè kó máa wálẹ̀ kó ẹ ti gé káwọn èèyàn tó máa tara ẹ̀ dìde ní. ẹ wo bí bàbá ṣe kọ́kọ́ lọ kí ni lẹ́nu ìgbà tó wà lórí oyè kí ló ti bójútó nílùú olóde Ọ̀yọ́. ìjà àgbà ni wọ́n ní wọ́n ń ṣàǹjà kí ni impact ẹ̀ wọ́n náà ṣàǹjà àgbà ẹ̀pọ̀ kí ni impact ẹ̀ ẹ wo Ọọ̀ni very humble very humble Ọlọ́run kẹ́ olólọ́ Ọlọ́run tó wá fún ní mímọ̀ wàhù ẹ wo bí Olúbàdàn ṣe máa ń tàn Ọọ̀ni lé Ọọ̀ni ọ̀fẹ́ dọ̀bálẹ̀ báyìí kábíyèsí ó ní rárá èèwọ̀ ìwọ làró lé wa ìwọ làró lé Oòduà àá ní kábíyèsí ẹ̀yin lólórí wa o ìgbà tẹ́yìn náà ti lọ́ba ní ìsẹ̀yìn lólórí wa kábíyèsí ó ní rárá o ìwọ lólórí wa look at it wọ́n ní ọmọ kí tó bá mọwọ́ wẹ̀ yóò bá gbà jẹun kábíyèsí Olúbàdàn tó máa sọ pé ìwọ náà lọ́mọ kọ́ wa èmi sẹ́ dáàrin yín ní kankan that is what we want in life kì í ṣe kéèyàn káwà garrulous kó proud yóò wálẹ̀ bí Luciferi ṣe wálẹ̀ tọ́lọ́ ń ṣe parẹ́ wú ìṣọ̀wọ́ adé ọmọ ọdún mélòó ni ṣẹ́nasá ìwọ́n tó tí 50 bọ́ bá tiẹ̀ ti 50 wọ́n ní a fool at 40 òyìnbó ló tún sọ yẹn o is a fool forever wọ́n ní nǹkan mẹ́ta ní máa ń gúnyàn àwọn bàbá wa sọ Yorùbá pé pọ̀ ńlá káyè àti òwe wọ́n ní owó ipò
àti oògùn mọ̀nàmọ́ná gbọ́dọ̀ síjú ẹni tí ó pa mọ̀nàmọ́ná lè síjú ẹni tí ó pa ó fẹ́ síjú ohun tí ó pa nù àwa mọ́gàjì gan irú èmi gan sọ̀rọ̀ mi ti yé yín kì í sọ̀rọ̀ wákàtí tá a bá fèsì ẹ̀ ń bàdàn mélòó lára rẹ̀ owó adé akàwé pé ọmọ is an opportunist so is an opportunist so that's justice but mo rọ̀ kó wá bẹ gbogbo Ìbàdàn kó apologize kó dẹ̀ wá bẹ Olúbàdàn personally fún rẹ̀ àti gbogbo àwọn ọba ojú òpó ilẹ̀ Ìbàdàn the high chiefs pẹ̀lú gbogbo baálẹ̀ ilẹ̀ Ìbàdàn àti gbogbo ọmọ Ìbàdàn pátá Ìbàdàn ṣe rí fín o gbogbo ìbára bí wàá bá wọn Aláàfin Ṣàngó Mọ́sán tó ní wọn lọ pa Ìbàdàn rún ṣé wọ́n rí parun dè ní ẹ wo àtìgbà yẹn 17 AD 18s 17 80s àbí òye ẹ wò ń gbà yẹn tó ti ní wọn lọ pa Ìbàdàn rún tí wọn ò rẹ́ bọ̀dà parun so ìlú tọ́lọ́run bá ti gbórílé lọ yóò gbélé lọ́wọ́ àwa là ń jẹ́ k'Aláàfin ọlọ́lá láti jọun Ìbàdàn ló fa Aláàfin Àtìbà jẹ ẹ ṣá wo Ìbàdàn ló fa Aláàfin Àtìbà jẹ Ìbàdàn náà ló lè fi Aláàfin ẹ̀yìn Àjàká jẹ nígbà Ṣàngó bínú so tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó lé Àjàká sẹ́yìn Àjàká lọ́wọ́ kọ́ wà lórí oyè ó tó lé kú o àbí òye yín ó take over ìgbà tó ń wá so ìgbà tó ń wá pokùnso tí Lágelú tó kọlu Lágelú tí ó pokùn tó bínú pokùnso àbí òye yín tó para ẹ̀ dànù ṣẹ́razán òun ni Aláàfin Àjàká Olúbàdàn ṣe wà lọ fi jẹ because àwa lọ yọ gbójúlé ni wọ́n fi ń sọlá. because the greatest warrior ń gbà yẹn. thank you ìlú wo ló tó síjú ojú Ìbàdàn ogun Òkó Ìbàdàn rí ogun Òkó Ìbàdàn rí àtàwọn àwọn lọ kún ológun ni bẹ́ẹ̀ ni ibi tí wọ́n sì wá sí tó ló ń jọba lé lórí kì í ṣe jẹ wọ́n ń jọba lé lórí kì í ṣe bẹ́ẹ̀ ni Kàtúngà tí ń jọba lé lórí jọ̀hún ilẹ̀ Ìbàdàn ni ilẹ̀ Ìbàdàn lọ yóò sin gan ara káàmpù àwọn bàbá wa ni bọ̀ǹgbà tó yọ tó túmọ̀ Aláàfin lọ́wọ́ pátápátá tí wọn ò rí ibi tí wọn ò dé sí mọ́ àbí òye yín ni ẹ gba ilẹ̀ fún wọn Ìbàdàn ni wọn dún bẹ́ẹ̀ lọ yóò sìn tí ẹ dáfi jí ó ilẹ̀ Ìbàdàn ni so kí la wá ń wí dẹ́dẹ́ mìíràn o lẹ́yìn bí Yorùbá bí a ṣe máa ní ìlọsíwájú olùmíràn ọwọ́ adé kí wọ́n máa ṣe láàrin ara wọn lọ́balọ́ba kì í sọ̀rọ̀ ọjà àgbà kì í sọ̀rọ̀ ọjà àgbà ẹ wò bọ́lọ̀ ń ṣe mú Sólómọ́nù tí wọ́n ń pè ní ọmọ aṣẹ́wó àbí òye yìí ànábì Sùlẹ̀mánà ẹ wá wò bọ́lọ̀ ń ṣe wá fi sọlá ọlọmọ aṣẹ́wó lásán ni ọmọ aṣẹ́wó ni dáadáa nǹkan ní ìjọba àwọn tí wọ́n rò pé àwọn ìjọba náà ọmọ Dáfídì àbúrò mi yìí ẹ wá wò ẹ wò King Solomon àbúrò wọn ò dọba so ẹ jí á bọ̀wọ̀ fẹ́ni tó bá yẹ ká bọ̀wọ̀ fún ṣé tọ́jú orí ni a fẹ́ wò ni sí bàbá wo Olúbàdàn àbí òye yín pẹ̀lú Akeem Ọwádé tó jẹ́ jábúrò wa wọ́n jọra wọn lọ sọ́dọ̀ mi ìyàtọ̀ ń bẹ ń bẹ ṣàkọ́bí Ládọjà Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kábíyèsí o ṣé ń ṣẹgbẹ́ rẹ̀ lọ́jọ́ orí àbí second born àwọn prince ń ṣẹgbẹ́ lọ́jọ́ orí. bẹ́ẹ̀ni àwọn kẹ̀dẹ̀ tó bá rí yàn ẹ̀ bọ́ ṣe lówó tó bọ́ ṣiṣẹ́ fi tí wọ́n máa dọ̀bálẹ̀ ni. bẹ́ẹ̀ni wọ́n tún ní sọ̀rọ̀. so wọ́n kí mo yẹ fà ọ ni pé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́dẹ̀ẹ́ mìíràn o kó yà wá bẹ kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ẹjọ́ káyọ̀ tó mọ̀ lẹ́ẹ̀kanjọ ẹjọ́ kan tó bá àwa la jẹ́ kí Ọ̀yọ́ ọmọ ẹ̀ sí ìsìlẹ̀ ní. ẹjọ́ kan tó bá bẹ̀rẹ̀ orúkọ yín padà torí pé àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń wọnú. orúkọ mi ni Magaji Ahmed Abíọ́dún Adéyẹmọ Magaji ilé olóòṣà láyẹyẹ ń bàdàn ìran wa jagun wọ̀lú yìí ni. tí gbogbo ẹ̀ fi sí. ajagun wọ̀lú ni mọ̀nàmọ́ná gbọ́dọ̀ sí ju ẹ tí ó pa. popular known as Magaji Simple. bẹ́ẹ̀ni thanks so much. thanks so much. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì.
ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ ká jọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.